Mo kí gbogbo ẹ̀yin tó máa wo show yìí. Àtẹ̀yin ẹ̀yin tẹ́ ń wo nísìn. Àtẹ̀yin tẹ́ tún máa wo later. Mo fi Ọlọ́run, mo fi kí Ọlọ́run. Mo kí ọba tó láyé tó lọ́run, tó ní gbogbo agbára lọ́dọ̀. Mo kí ọba tó ní ọgbọ́n, tó nímọ̀, tó lóye, ọba tó ń pàṣẹ ọgbọ́n, tó ń pàṣẹ ìmọ̀, tó ń pàṣẹ òye. Kábíyèsí Elédùmarè, mo fi gbogbo ohun tó ń jẹ́, mo fi kí ẹ tẹ́nìkan ò mọ̀. Gbogbo tó máa wo show mi yìí tó jẹ́ mùsùlùmí, mo kí yín pé salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin Christian tẹ́ máa wo show yìí. Mo fi oore ọ̀fẹ́ bá tọmọ ti dàpọ̀ Ọlọ́run ẹ̀mí mímọ́, mo fi kí yín kó ṣaláàbò lórí yín. Mo kí yín pé ayọ̀ ni o, àlàáfíà Olúwa kó máa bá yín. Mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ máa wo show yìí. Mo kí yín pé ogbó atọ́ o, àsúre ìwòrìwò fún. Mo kí yín kẹ́gbó kẹ́tọ́, mo kí gbogbo jáwéjáwé, mo kí gbogbo wàgbòwàgbò. Mo ṣe bá ọba tó láyé tó lọ́run. Mo ṣe bá gbogbo irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá. Now, gbogbo ẹ̀yin àfà, Shehu Labib, mo rí yín gẹ́gẹ́ bí ẹni wípé nínú àwọn àfà tí mo ti rí, mo rí ẹ̀yin bí ẹni pé èèyàn tó àwọn tó máa jọ mọ̀ gbòòrò ní tó dẹ̀ máa understand. So Shehu Labib, mo kí yín. Mo kí gbogbo àwọn àfà tó dáa. Because a ní many àfàs tí wọ́n dáa. Mo fi gbogbo àwọn àfà tó dáa. Mo fi kíkí tẹ́ fi ń kíra yín pé salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo fi kí gbogbo yín. Ṣùgbọ́n mo fẹ́ pè yín sí àkíyèsí kan. Mo dẹ̀ fẹ́ pè President Bola Ahmed Tinubu náà sí àkíyèsí. Gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, mo fẹ́ pè yín ṣàkíyèsí. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba níjòyè ní ilẹ̀ Yorùbá, mo fẹ́ pè yín sí àkíyèsí. Gbogbo ọmọ Yorùbá pátá alálùbáríkà, mo pè yín sí àkíyèsí. Ẹ bá mi pín ètò yìí kó kan President Bola Ahmed Tinubu lára. Torí lórí ètò yìí nísìn, this is the time we need to call on the government. À ń láti pariwo síta fún àwọn àfà tó máa jẹ́ àfà alálùbáríkà àti àwọn tó máa jẹ́ èèyàn dáadáa láwùjọ. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, à ń láti pè yín ṣàkíyèsí. Kẹ́ bá wa pé Mufuti Ìwó. Please, 1 second, please. Kí ló dé? If you love what I am saying, please, ẹ bá wa tẹ love and like button, please. Ẹ bá wa tẹ love and like button. Ẹ má yẹ kí wọ́n dáwọ́lé show yìí. Mo fọlọ́run bá bẹ̀ yín. Because I am here to make peace, to call for peace. Ní ilẹ̀ Yorùbá, ìtò ń jà wá lógun ilẹ̀ Yorùbá, ó kọjá ogun ẹ̀sìn. They should call Mufuti to order. Mufuti, all the affairs, ẹ̀yin àfà mo ń pè yín. I am using this medium to call on all the affairs to call Mufuti of Iwo to order, to let peace reign in ilẹ̀ Yorùbá. All we need now is peace. Even the world need peace. Talk less pé ilẹ̀ Yorùbá nìkan. Mufuti Ìwó, you are going extra mile lórí ìtàn Yorùbá. And our àfà, they keep quiet now, they keep mute. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀. Nítorí pé ẹ mọ̀ wípé ìtọ́ ló máa mú ikùn wá. One thing lead to another. Ogun tó bẹ̀rẹ̀ ní Hamas àti Israel kì í ṣe ìjọ kan lógun yẹn ló dìdélé ní tó bẹ̀rẹ̀. Kíní kan tí ń ṣe kíní kan, kíní kan tí ń ṣe kíní kan. Òun ló lead sí ogun yìí. Ìbẹ̀rẹ̀ ogun lèèyàn máa rèèyàn kí mọ ìparí ẹ̀. Kíní kan ló máa bí kíní kan wá tó máa mú kíní kan dání. Mufuti Ìwó, enough of ìtàn ilẹ̀ Yorùbá tẹ́ ń twist ní anyhow. Tẹ́ ń sọ ní ìsọkúsọ, àwa kan wọ́n ta jẹ́ ọmọ ọkọ Yorùbá. Ẹ wá rántí pé àwọn ọmọ yín kan nínú Ìsìlámù tí wọ́n ti ṣe Islam tẹ́lẹ̀, tí wọ́n ti kúrò nínú Islam, many of them no mọ ìbú àti ọ̀rọ̀ Kùránì. Tí wọ́n á máa kó jáde tí ò ní tẹ́yín lọ́rùn. Tí wọ́n á máa sọ ohun tí kò sí ìtàn ẹnìkan tó wà tí ò máa rùn. Kò sí ẹ̀dá náà láyé yìí
tí ò níbi tó títọ́ ẹ̀ ti ń rùn. Tá bá dé sọ̀rọ̀ ńsìn àwọn àfáà kan page no ma report. Tàbí kan ní ìyá kíní kan ìyá Sulia oní pure water. Show bí àwọn bàbá tí wá ṣe Islam. Show ẹ nísìn. Àwọn kan tá jẹ́ ọmọ Yorùbá gidi. Tá ti bá yín ṣe Islam. Tá mọ̀ tá lè sọ. Àmọ́ ká hide sábẹ́ kíní kan ká máa fáwọn ní àwọn verses kankan nínú Al-Qur'ani. Tí ò ní jẹ́ defamation of character. Tí wọ́n á máa kà síta. Ọlọ́run ṣe English Quran ti wà. Yorùbá Quran ti wà. Wọ́n á máa kà síta. Wọ́n á máa fún àwọn èèyàn ní evidence pé inú suratu báyìí ló wà, inú verses báyìí ló wà. Ẹ lọ máa kà. Wọ́n á dẹ̀ máa bá bẹ́ẹ̀. Ẹ wá mú tàn Yorùbá, ẹ bẹ̀rẹ̀ sí ní twist ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nípa ìtàn Yorùbá, ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá. I am using this medium to call on all the àfáàs. Shehu Labib, Shehu Abamuideen Ajani Bello. Àtàwọn Shehu àtàwọn àfáà ńlá la tẹ́ bá mọ̀. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi pín ètò yìí kó kó gbogbo àwọn àfáà pátápátá ní ilẹ̀ Yorùbá. Tí ẹ bá mọ̀, ẹ bá mi sọ fún wọn, ẹni Yorubawuyi lórúkọ tèmi. Kí wọ́n pe Mufti Ìwó. A mọ̀ pé Olúwo ọba Emir ló fi Mufti Ìwó jẹ Mufti inú Ìwó. So èyàn dẹ̀ ní bá ọmọ ní sọ àgùntàn, èyàn ní bí mo ní sọ àgùntàn kó lọ sí sọ ewúrẹ́ lọ jẹ. Olúwo Emir ni. Mufti Ìwó will act as his master. Àwọn ò kí ẹ̀ nípa yẹn. But there are some ways you can preach your religion to people. You can sell your religion to people without kí ẹ tó máa antagonize the religion ẹlòmíì. You can preach your religion. We have over 4,000 religions ní ayé. Ẹ̀sìn tó wà láyé is over 4,000. And everybody are living in peace and harmony with each other. Mufti Ìwó enough kẹ́yẹ máa bá ìtàn ilẹ̀ Yorùbá jẹ́. Ọya ò bímọ àbí Ọ̀ṣun lẹ ní kò bímọ ṣùgbọ́n ní kó máa wá bèrè ọmọ lọ́wọ́ òun. Àbí what of tí èèyàn kan náà bá wá bọ́ tá ń sìn. Ẹni Ọ̀ṣun ò bímọ ó wá dodo kó tó wá dodo ó wá ní tó máa ti dodo tán o kó máa wá bèrè ọmọ lọ́wọ́ òun o. Ẹ lọ́ṣun tí ò bímọ ṣó lè fún yàn lọ́mọ. Ṣùgbọ́n nínú Al-Qur'ani Anabi Muhammad sallallahu alaihi wasallam. I'm going to talk as a Muslim today. I was once a Muslim. So I'm going to do this show as a Muslim today. I will do this mo pé ẹ̀yin ayin ọmọ lente la fa yẹn ẹ máa bota o tó pé ẹ fẹ́ sọ̀rọ̀. I don't care. Ko tó bá wọ́n yín kẹ́ sọ. But mo máa ṣe show yìí gẹ́gẹ́ bí Mùsùlùmí leni. If you are tẹ́ bá ń sọ̀rọ̀ pé Ọya Ọ̀ṣun ò bímọ ṣùgbọ́n ó fẹ́ dodo tó wá fẹ́ dodo wá ní àwọn tó bá ti wá ọmọ kó wá ọmọ wá sọ́dọ̀ òun. Tá bá rí àgàn tí ò bímọ nísìn ẹni kí wọ́n lọ bá kó lọ ṣàdúà kó yan nafila kó tọrọ ọmọ kó lọ uka Nabi Muhammad sallallahu alaihi wasallam kó fi tọrọ ọmọ níwájú Ọlọ́run. Adihun ni astajidun lakum. Mufti, please. Ọ̀tọ̀ lẹ́sìn. Ọ̀tọ̀ ni Yorùbá, ọ̀tọ̀ ni ìjẹ́ Yorùbá tá wá jẹ́ Yorùbá. Yorùbá ni wá. Ẹ̀sìn wà ní ọ̀tọ̀ ni. Adihun astajidun lakum. Ẹ pè mí máa dá yín lóhùn. Ẹ dẹ̀ ní ká fi Ànábì pé ká fi Ànábì bẹ̀ Ọlọ́run. Ẹni kò sí ta fi Ànábì bẹ̀ Ọlọ́run sí tí Ọlọ́run ò ní gbà. Ṣùgbọ́n Àìṣà náà ò bímọ. Àìṣà ò bímọ. Ṣé Ànábì ò lè forúkọ ẹ̀ bẹ̀ Ọlọ́run káìṣà bímọ ni? Ànábì need to use his name to beg Ọlọ́run kí Àìṣà náà bímọ. Tẹ́ bá ní kẹ́ máa tú apart pé ìṣẹ̀ṣe, aside from ìṣẹ̀ṣe or Mùsùlùmí or Christianity, tẹ́ bá ní torí pé ẹ̀sìn kẹ́ máa fi bà ìtàn ilẹ̀ Yorùbá jẹ́, kẹ́ máa fi bà orírun wa jẹ́. There are some ways we can go deep into the Quran and you will not like it. And now, if kito wa ṣe show eléyìí, even Mudir me, I called my Mudir and I told him this.
that enough of this. I have been keeping quiet, and ó dàbí pé sùúrù mi ò fẹ́ gbé mọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. So I am doing this show as a Muslim, not as Oníṣẹ̀ṣe. I was once a Muslim, but I am here to call Mufti, Mr. Mufti, to order. Because the way ten lọ yìí, the way they fin gbé lọ yìí, President Bola Ahmed Tinubu, if care is not taken, Mufti Ìwó, ó máa dá ogun sílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Because the way they fin lọ yìí, ẹ máa kóyàn tó pọ̀. Kò sí nǹkan tẹ́ pé máa sọ nípa ilẹ̀ Yorùbá. Tí àwọn kan ọmọ kéwú là wà, tí àwọn kan tí wọ́n jẹ́ àfáà, tí wọ́n ti gba ìṣẹ̀ṣe lẹ́ni. Ìdá wọ́n sọ̀rọ̀ síta, wọ́n gbójú síta, tí wọ́n ò ní sọ síta. Tí wọ́n bá máa wá sọ̀rọ̀ síta, tí wọ́n bá máa gbójú síta, tí wọ́n ò ní lọ fún àwọn oníṣẹ̀ṣe pé ẹ lọ sínú súrà báyìí, ẹ lọ ná àyà báyìí, ẹ sọ báyìí, báyìí ló ṣe rí, báyìí ló ṣe jẹ́. Tí kíní yẹn ò dẹ̀ ní jáde. Mufti Ìwó, ẹ sọ wípé Mẹ́kà láti wá. Ẹni Odùduwà, ó wá láti Mẹ́kà. Ẹni Ifẹ̀ kọ́ láti wá, wá láti Mẹ́kà. In anywhere, ẹ̀jẹ̀ àwa àtàwọn Saudi ò papọ̀. Ẹ wo imú mi ló fẹ̀ yìí. Ẹ wo imú Saudi rí gogoro ni. Saudi gùn, wọ́n ṣe pẹlẹbẹ. Ẹ wo bẹ́ẹ̀ mi ṣe rí. Ó máa rí ẹ̀kẹ́ tó rí ọmọ Saudi tó máa rí bí mo ṣe rí. If there is anything you need from the Saudi Arabians, Mufti Ìwó, you can get it from another direction. There is no religion. Tí Ọlọ́run bá sọ pé religion yìí o, lójú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o, ó yẹ ẹ jókòó ká sọ religion yìí. Ẹ kò tí fún wa pé inna dina indala al-Islam. Right? Inna dina indala al-Islam. If what they say inna dina indala al-Islam, there is no religion. Tọ́lọ́ máa gbà lẹ́yìn religion, lẹ́yìn ẹ̀sìn Islamu. I was not there. My father was not there. My great-great-grandfathers were not there when the Quran said, Inna dina indala al-Islam. Am I contact future you wale follow ba beyin? Eba mi tell love and like but am I contact show you wale? Religion is just a man-made. We should try to live in peace with each other. Or else, I will not mama go deeper. Sínú ẹ̀sìn, wọ́n lè máa tún tí ó yẹ kó máa tún jáde. Nínú ẹ̀sìn tẹ́ ń wò yẹn. Mufti Ìwó, please, ever me hashtag the President Bola Ahmed Tinubu. I am using this medium to call on President Bola Ahmed Tinubu. We don't want what happened between the Israelites and the Hamas to happen in Nigeria. We are praying for peace and harmony in the world. The world needs peace. We need harmony. We need to live in peace with each other. We need to learn how to tolerate each other. Live in peace with each other. Either you're a Muslim, we have over 4,000 religions in the world. Then why the better ogun sílẹ̀ ní Nigeria? President Bola Ahmed Tinubu, wo pé táwọn bá ti ń jà sí ẹ̀sìn lórí internet. Táwọn bá ti ń jà sí ẹ̀sìn lórí internet, wo wí pé tó bá ti rí bẹ́ẹ̀, wọn ò ní ráyè rí ti ìjọba. Tó bá wọn kí ìjọba máa ṣe. Let me tell you some things. Ìjà ẹ̀sìn tẹ́ ń wò yìí, òun ló burú jù láyé. Ìjà ẹ̀sìn, òun ló le jù ní ayé. Because ó á di pé Ọlọ́run ò mọ. Neighbor, a máa pa neighbor ẹgbẹ́. Ṣáwàtà èmi oníṣẹ̀ṣe ni mí for now. Ṣé ìyá mi àti bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àtàwọn family mi, even my followers that are Muslims, ṣé máa lé wọn kó lórí page mi ni àbí máa ní mi bá wọn ṣe mọ́? What about my followers that are Christian? Ṣé máa deny wọn àbí máa deny wọn pé mi bá wọn ṣe mọ́? Àbí àwọn ẹbí tèmi máa wá sọ pé àwọn òbí mi ṣe mọ́ tó pé mo ti di oníṣẹ̀ṣe. We should all accept President Bola Ahmed Tinubu and all the governors of Yoruba land. All the Obas, I am using this medium to call on you. Please stand up. Do something about this Mufti Ìwó and all the Afars. Ẹ̀yin Afar, ẹ ṣe nǹkan, ẹ pè Mufti Ìwó, bóyá ní Islamic organization or whatever. Call him to order. Kí là ń gbé ogun kaná fún? Kí là ń pète ogun fún? Mufti Ìwó, you go to the extent and that you said, you go to an extent that you said Odùduwà. You pé Odùduwà bàbá wa ni, Odùduwà is from Mecca. Odùduwà bàbá wa is in Mecca, Odùduwà kì í ṣe ọba tèmi. Odùduwà came to Ile-Ife and he met some people. He met
12 families. Oduduwa came to Ile-Ife and met 12 good families. Tí wọ́n ti exist ní Ile-Ife before the arrival of Oduduwa. They welcome him. You are calling Ìṣẹ̀ṣe àṣìṣe ni. If you call Ìṣẹ̀ṣe àwọn bàbá wa ní àṣìṣe, you are right. When you call Ìṣẹ̀ṣe àṣìṣe, you are right, Mufuti. Because you know why? Àwọn bàbá wa ṣe àṣìṣe láyé àtijọ́. And àṣìṣe yẹn ló ń fìyà jẹ àwa ọmọ nísìn. Assuming when Oduduwa came to Ile-Ife and he met those people, àwọn kí ló pè, àwọn Ìjẹ̀bú, Awùjalẹ̀ will never allow Oduduwa nation. Awùjalẹ̀ will never allow you to call him Ọmọ Oduduwa. Assuming the way tí àwọn Ìjẹ̀bú tí wọ́n fárígá gbà yẹn pé wọ́n gbọ́dọ̀ pé àwọn ní Ọmọ Oduduwa. Assuming that was the way tí àwọn bàbá wa tó kù tí wọ́n fárígá wípé a kì í ṣe ọmọ àrè. Oduduwa is an àrè. Àrè ni, ó fi ẹsẹ̀ rìn wọlé Ifẹ̀ ni, kò fi orí wọ Ilé-Ifẹ̀. But àwọn àṣìṣe tí àwọn bàbá wa ṣe nígbà ìtàn fi ń pè wọ́n ní aláṣìṣe ń sìn, tí ìyà ẹ̀ fi ń jẹ àwa ọmọ Yorùbá generally nísìn, àwa ọmọ kan Yorùbá ni mo ń sọ, I'm not talking about ọmọ àlè ilẹ̀ Yorùbá. Àṣìṣe tí wọ́n ṣe ni wípé wọ́n gbé Odùduwà sórí. Wọ́n gba Odùduwà gẹ́gẹ́ bí ààrẹ, wọ́n tọ́, wọ́n gbà láyè, wọ́n fi àyè fún, wọ́n ò jẹ́ kí Odùduwà mọ̀ pé ààrẹ lòun. Wọ́n ṣe orò ìdílé ilẹ̀ Yorùbá, wọ́n pe Odùduwà sí. There are some way wọ́n ṣe ọdún ilẹ̀ Yorùbá, wọ́n ṣe ọdún Odùduwà. So if you call oníṣẹ̀ṣe aláṣìṣe, if you call àwọn bàbá wa láláṣìṣe, you are right. Àṣìṣe tí wọ́n ṣe nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá, today is 27th of November 2023. Ẹ jẹ́ kí eléyìí wà ní àkọọ́lẹ̀. Wípé èmi Yorùbáwùyí sọ fún yín pé àṣìṣe táwọn bàbá wa ṣe, ẹ má yẹ kí a ṣe mọ́. Anytime tẹ́ bá ti gba àrè, tẹ́ bá ti gba àlejò, ẹ jẹ́ kó mọ̀ wípé àlejò ni, kí ẹrú mọ rẹ̀ ní ẹrú, kí wọ̀fà mọ rẹ̀ ní wọ̀fà, kí jòyè ṣe bí ọba. Ọmọ Yorùbá lẹ máa rí pé kò lè ra kóòkì 5 naira mú. Ọmọ Yorùbá ò lè ra kóòkì mú. Ṣùgbọ́n tí àlejò bá wá, á lọ gba àwìn mọ̀tínà fún àlejò. Kíni ó ti ń circulate láàrin àwa Yorùbá, we must learn how to stop this. Yorùbá ló máa gbénu yàrá kan ni Yorùbá ń gbé o. Tí àlejò bá wá tó fẹ́ sùn, Yorùbá máa bọ́lẹ̀ lórí bed fún àlejò. A ní kí àlejò sùn orí bed. Ọmọ Yorùbá, today is 27th of November 2023. Ẹ yẹ kó wà ní àkọọ́lẹ̀ pé mi Yorùbáwùyí sọ pé all the Yorùbás, we must stop that. Even the Bible said, love your neighbor as yourself. The Bible never tells you to love your neighbor more than yourself. When the Quran said, Inna dina inda Allahi al-Islam, wípé a ní gba ẹ̀sìn kan lọ́wọ́ ẹnìkan àyàfi ẹ̀sìn Islam. The same way the Quran, the Bible said, Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ ẹyọ kan ṣoṣo táwa ní ọrẹ, wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. So which one do we go for? And the oníṣẹ̀ṣe said, Ọ̀rúnmìlà, ọ̀run ló mẹ́ni tó máa là. So do you want me to abandon my father that said Ọ̀rúnmìlà, ọ̀run nìkan ló máa mẹ́ni tó máa là? And somebody that told me Inna dina inda Allahi al-Islam, that there's no way, there's no ẹ̀sìn tó lọ máa gbà lẹ́yìn ẹ̀sìn Islam. And the Christian that said Jésù nìkan lọ̀nà òtítọ́ àti ìyè, kò sí ẹ tó lè wá sọ́dọ̀ bàbá láì ṣe nípa ẹsẹ̀ Jésù Kristi Olúwa wa. So which one do you want me to go for? This world must be a free place for everybody to practice whatever they want to practice. Here in America, a ní àwọn tí wọ́n sin lamb, ọmọ ẹran ni wọ́n pè ní Ọlọ́run wọn. Many people worship Donald Trump. Donald Trump ṣì wà láyé, ẹ lọ Google search ẹ̀. Àwọn ìlú kan wà Donald Trump ni wọ́n pè ní Ọlọ́run wọn, ó ní wọ́n sìn. And they live in peace and harmony with each other. Yorùbá, we must stop to use àlejò. Mi ò ní ẹ má gba àlejò. But anytime tí àlejò bá ti wá bá yín ọmọ Yorùbá, ẹ jẹ́ kí àlejò mọ̀ pé àlejò ni wọ́n. Even ní òyìnbó tá wà yìí, America tá wà yìí, ó bá ní blue passport. America will not call you an Americana. They will call you African America. Kó gba blue passport, citizenship ìlú America. America are so wise, they are so brave, or maybe they learn from the Yorubas. Maybe American learn from the Yorubas.
America will eba mi share video yìí. Eba mi tẹ love and like button, eba mi tẹ thumb up lórí YouTube. I don't know. Eba mi tẹ love and like button lórí YouTube. Eba mi tẹ thumb, eba mi I don't know. I don't know. I don't want. Me fẹ́ sọ mo tó yẹ pé mi fẹ́ bobo jawura. Mufuti wo. Because there are some questions we need to ask you. If you continue digging into our orisun, abi our orihun. Our baba wa láṣìṣe ni wọ́n, yes, they make their àṣìṣe. They allow ẹ̀yin ọmọ ẹran láti jẹ́ olórí fún wa. Wọ́n finú wẹ́nu wọn jẹ́wọ́. Wọ́n gba àlejò Odùduwà. Now you are saying Odùduwà, Ilé Ifẹ̀ ló ti wá, Ilé Ifẹ̀ kan ló ti wá, kíní kan ló ti wá, you are telling us pé Arab ni wá. How do I look like an Arab? Ṣé mo jẹ́ Arabian lójú yín? And you keep on twisting our ìtàn wa. Baba Bola Ahmed Tinubu, ẹ pé Mufuti wo, call him to order. Ẹ̀yin ọba, ẹ bá mi hashtag Baba Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí o. Kade pẹ́ lórí kí ọ̀pá pọ́pẹ́ ní ọwọ́ o àbí kí ló máa ń sọ. Because now, even as we are losing our language, we are losing our heritage, we are losing our culture, we are even losing our religion. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò, Bàbá Àwùjalẹ̀, a lè pè Olúwo. Ẹ bá mi pè gbogbo àwọn tó bá jẹ́ ọba. Please help me put their names there. And let us call them out. Let us all call out our kings, our Ijoyes. We are calling you. Please. We are not saying if you are a Muslim, you should not practice your Islam. Pray your 5 times daily. Pray 5 times daily, according to your Quran. If you are a Christian, go to church as many times as you want. If you are Oníṣẹ̀ṣe, lọ rúbọ. Bo Èṣù, bo Ògún lákàyé. Bo Ògún lákàyé, bo whatever tó bá fẹ́ bọ. Please, let us live in peace and harmony about our conscience, Mufuti. Because there are some things we don't understand in the Quran and in the Bible that when this thing continue, ẹ̀yin àfáà ẹ tin ṣàbòsí o. Shehu Labib, ẹ tin ṣe àbòsí. Because mo rí yín pé ẹ jẹ́ tó yẹ pé mo rí yín bí ẹni pé ọmọ ìgboro ni ọmọ ìgboro de kì í ṣàbòsí. You see, I keep on mentioning your name. If I want to do my show, I will say Shehu Labib. Because I just see some interest in you that I just see some interest in you pé Shehu Labib ó máa jẹ́ tó lè máa sọ tọ̀rọ̀. Tó bá yẹ pé nǹkan tí Mufuti sọ láti bí oṣù kan nísìn, tó bá yẹ pé oníṣẹ̀ṣẹ̀ kan ló ń sọ ni, ẹ ti máa ní kó lọ arrest ẹ o. Ẹ̀yin Ògo Ìlọrin, ẹ ti máa ní kó lọ arrest ẹ o. But now ẹ lè pe Mufuti to order. Does that mean pé ẹ ń ṣe àbòsí? Àbòsí ẹ lọ́lọ́run ní ká má ṣe. Ẹ ti ń fi ẹ̀bà bò tọ́rọ́ lójú fún wa. Ẹ ti ń parọ́ fún wa. Tádùkọ́ anybody ká má parọ́, ẹ ti ń parọ́ fún wa. Tádùkọ́ anybody ká má ṣe àbòsí, ẹ ti ń ṣàbòsí ọmọ Yorùbá. Why tell you call Mufuti to order? Yes, somebody sent a video of Shehu Labib. You don't say ẹ̀yin Mùsùlùmí, ẹ má bú oníṣẹ̀ṣe. Yes, someone said this to me. And it make me feel more happy and feel more interested in you, Shehu Labib. I am a married woman, no, because Emma misquotes me. I am a married woman. Please, you guys should do something. Call Mufuti Iwo. Call him to order. Because nobody come out to law. Opo Ogungbo. Opo nle. And checking kota when you money pay. I want generation ta why. This generation is generation Sorosoke. This is a generation that will not tolerate nonsense. Generation Odutila. Onlawai. Generation kilo nṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Not Iruke baba àgbà lọ́wọ́ wa. This is a generation that will say mo fẹ́ lọ wo fún ara mi. This is the generation
ta wà ẹ wò pa àwọn ọmọ ta wà tó wà nísìn àwọn ọmọ tí wọ́n ní coconut lórí àwọn ọmọ tó wà nísìn àwọn ọmọ tó rí wọ́n gbá epo gbígbóná lórí wọn àwọn ọmọ tó wà nísìn you don't know many of them don't even know pé Ànábì Muhammad fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà. Yes, some of my fans do call me Yorubawuyi ẹgbọ́n ṣe lóòótọ́ ni tí ọdún mẹ́fà l'Ànábì fẹ́ Aisha. Yes, ẹ̀yin lẹ ṣẹ́rí ẹni tó bá ń wá ẹni tó jẹ ìyá ẹ̀ lówó káàkiri if care is not taken á pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó. There are some things like Quran 47 verse 4. I don't want to go deeper because I was once a Muslim. And there are some things that tell about kajade. You know, Quran gan. Ori àwọn ọmọ alágogo ni. Ori àwọn ọmọ alágogo ni. Nta wo Boko Haram ṣe nísìn. Please don't let us go deeper. Yoruba, I want peace. I want peace. You want to mabu baba temi, tí mo de machine baba ẹ̀ kí wọ́n keep quiet. But because we want peace. We just want peace. Every day I shout, we want peace, I've been yelling this, we want peace. There are some things, most of you better not be bad, tell me pàdé ẹlòmíì ní jọ́ gbé jáde kí àwọn máa fọ́ gímẹ́ lómi lórí ni. Ó máa fọ́ gímẹ́ lómi because there are some things tó yẹ pé tí ò lè máa gbọ́. Now, tó bá fẹ́ sọ̀rọ̀ sí, they will call me, Yorubawuyi gbọ́ ṣé ló tọ́da Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà. Ọmọ ọdún mẹ́fà báwo ló ṣe do, báwo ló ṣe bá sùn. So I was even telling some people pé ọmọ ọdún mẹ́fà kan ló bá sùn, ó pọ̀ ọmọ ọdún mẹ́sàn kó tó wọlé tì. They were like, ọmọ ọdún mẹ́sàn báwo? How many of you lè gbà kan bá ọmọ yín sùn ọmọ ọdún mẹ́sàn? How many of you lè gbà kan ọmọ yín lọ sílé ọkọ lọ́mọ ọdún mẹ́sàn? How many of you lè bá ọmọ yín sùn ọmọ ọdún mẹ́sàn? These are many things, are those things that we have been hiding. And the more you go deeper into people's religion, the more they go deeper into your religion. And Baba Tinubu and Sherry, Baba Tinubu, please help me hashtag àwọn tó bá súnmọ́ Baba Tinubu. Mi mo bí Adé Buhari súnmọ́ wọn. Help me hashtag MC Oluomo. If there's anything stand by tó bá dá wàhálà lẹ̀, any small wàhálà ní Nigeria báyìí, tani tí bá fi lè ignite here, excuse me, tí kíní kan bá fi lè spark kíní kan tó bá ignite ara wọn ní Nigeria lọ́wọ́ yìí, àwọn kan máa sá sí abẹ́. I am not a politician, but I want peace because mo ti rí àwọn people ibẹ̀ ni pé wọn kì í ṣe Yorùbá. Láyé Buhari gbogbo wèrè yìí ò ṣẹlẹ̀. Buhari pàtí ọmọ Gàmbàrí wà ńbẹ̀, gbogbo wèrè yìí kò ṣẹlẹ̀. Náà ọmọ Yorùbá ló wà ńbẹ̀ nísìn. Baba Tinubu, mo ti rí àwọn people pé kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń jà fún. Maybe they have hidden agenda, or there are some people tí wọ́n tì wọ́n lábẹ́ pé ọmọ Yorùbá ló wà ńbẹ̀. Ẹ lọ dájọ́ bẹ̀rù. This is what I've been thinking. That's my thoughts though. Because there are some places we will go. We will go deeper. We will go deeper. How Abraham will be ọmọbìnrin méjì. Abraham will be ọmọbìnrin méjì. Àbí ẹ mo ní Abraham lọ́tù. Nígbà tó lọ pa Sódómù àti Gòmórà rẹ̀. Ọlọ́run ti pa Sódómù àti Gòmórà rẹ̀. Ìyàwó lọ́tù ó ti parẹ́. Lọ́tù àti ọmọ obìnrin méjì, ìlú tó dé dúró. Báwo ni wọ́n ṣe multiply? Báwo ni wọ́n ṣe wá pọ̀ sí? How do they multiply? According to what does these books you call holy books to us? Àwọn ọmọ Lọ́tù sì fún Lọ́tù ní ọtí kíkan mu. Lọ́tù sì wọlé tó àwọn ọmọ rẹ̀ méjèèjì, wọ́n sì lóyún. Then what are you telling me that is holy there? Are you telling me that is holy? Share of what you're only. How do we multiply? After the person about to Gomorrah rẹ̀. To dey pé ọmọbìnrin méjì ni Lord to be. No, we don't get it. There are some things we don't want to say. Our country were religious for many donkey years. That two Ibu atoro. How come when the Bible said Ọlọ́run dá Adam àti Éfà? Adam and Eva, Ọlọ́run dá wọn láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú mélòó ló fi mí sí wọn lára. Àwọn tó jẹ́ original copy nìyẹn. Àwọn tó jẹ́ copy nísìn.
tó yẹ pé kí ló máa pe copy on ṣe copy ni wá. How that one lo ṣùgbọ́n ẹ̀sán nínú? How do you tell me Adam and Eve came to this world àwọn kan ẹ bá mi tell over like button kí ló dé kẹ́tẹ̀ ń ṣe bí olórí burúkú? Ẹ bá mi tell over like button. There are some things we don't want that fẹ́ sọ. Ọlọ́run dá Adam àti Éfà. Adam àti Éfà wọ́n wà ní òhò wọn mọ̀ pé àwọn wà ní òhò. Èṣù ejò wá lọ fún Adam àti ó fún Éfà ní apple. Ọlọ́run ní kó má jẹ èso kan. Báwo l'Ọlọ́run ṣe dá èso tó ní kó má jẹ? Nígbà tí èṣù ń fún Éfà ní apple, bí l'Ọlọ́run lọ ṣé Ọlọ́run travel ni. Ṣé Ọlọ́run bá travel àtọ́ tẹ́ṣù máa ń fún tó ń fún Éfà ní apple. Ọlọ́run travel. You will say Ọlọ́run fẹ́ tempt wọn. You will tell us say ko bá pa ẹnìkan sìn. Ẹ máa wá preach fún wa. Iná ni láì wà iná ilé rọjìún. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ Ọlọ́run la máa padà sí. You tell us kádàrá la wa kan kadri. Kádàrá ni kò ní ṣàìṣe. Ọlọ́run ti kọ pé ẹnìyẹn ló máa pa ẹnìyẹn. Okay, tọ́lọ́run bá ti kọ pé ẹnìyẹn ló máa pa ẹnìyẹn. Then why tẹ́ni tó pa ẹ̀ máa wọná? We don't understand. Maybe you got nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe yẹn àfáà yìí ni pé àwọn nǹkan tá understand. Ẹ gbà wá láyè ká máa wá béèrè lọ́wọ́ yín kẹ́ máa tú fún wa. Nígbà tó Ọlọ́run sọ pé ẹnìyẹn ló máa pa ẹnìyẹn according to kádàrá la kan kadri. Ọlọ́run tó sọ pé ló máa pa. Then why tọ́lọ́run sọ pé ẹnìyẹn máa wọná? Why tọ́lọ́run máa fìyà jẹ nìyẹn? Why tọ́lọ́run máa fìyà jẹ Ọlọ́run ní kó lọ pa náà Ọlọ́run ló ní kó lọ pa. Why tọ́lọ́run máa fìyà jẹ? Why is why is àlùjànnà? Why tí Ọlọ́run ṣàbòsí ni? Why tí Ọlọ́run dá gbogbo àwọn áńgẹ́lì, angel Gabriel, angel Isaki, angel kinikan, angel kinikan, Ọlọ́run dá gbogbo ní white. Àbí? Why tí Ọlọ́run dá Èṣù ní black? No, tell me why tí Ọlọ́run dá Èṣù ní black? Ṣé Ọlọ́run fún ara tí ń ṣàbòsí láti ilẹ̀ ni ló ṣe dá Èṣù ní dúdú? Because when we see the images of the angels, angel Gabriel, angel this, angel that, angel do, they are all white. But angel Eshu, I mean angel Satan, because it's not Eshu, it's black. How come? To ye pé ito ṣe nti o da nínú wọn ló wá jẹ́ dúdú. Does that mean pé gbogbo àwọn tá jẹ́ dúdú láàdá? And you said our DNA is we are Saudi láti wá. Èmi ò wá láti Saudi. I don't know àwọn tó ń wò mí bí wọ́n wá láti Saudi. Èmi Yorùbáwùyí, mi wá láti Saudi. I am a Yoruba. Stop digging into our story, our history. Ẹ bá wa bẹ̀ Mufuti. We are begging you. I'm begging you, sir. Mr. Mufuti. I don't know. Mr. Mufuti. I'm begging you. I'm begging you, sir. Mr. Mufuti. Ọlọ́run la fi bẹ̀ yín. Please, ẹ jọ̀ọ́. I don't even know why it's all what about angeli gan ní ọkùnrin. Kò sangeli obìnrin. Kò sangeli Sherifat, angeli Deborah. No, we don't understand. No, angeli Fatima. Angeli Mariama aussi. They are all angeli ọkùnrin, angeli ọkùnrin, angeli ọkùnrin, no angeli obìnrin. E de wá wọnú e de wá bẹ̀ sí ní twist e. E bẹ̀rẹ̀ sí ní twist e. En ta ni bàbá kí ló wí pé bàbá Odùduwà. Ta ló bí Ọbàtálá, ta ló bí Kinu, ta ló bí Adam. And even according to kini, àwọn we tẹ́ ń gbé fún wa. When Abel pa Cain, àbí Cain ló pa Abel ni. Cain pa Abel. After Cain ti pa Abel tó ru òkú ẹja káàkiri fún 40 years. Can you imagine? Tó ti ru òkú káàkiri kò jẹun lógójì ọdún nìyẹn o. Ó gbé òkú ẹ̀ káàkiri fógójì ọdún kò jẹun nìyẹn o. Ọlọ́run á fi hàn pé wò wọ́n lẹ́yìn kan òkú rí nígbà yẹn. Ó yá wò ìka mùdù kan àbí kíní kan nìyẹn tó kú tó ń gbẹ́lẹ̀. Ó yá gbẹ́lẹ̀. Ó wá gbẹ́lẹ̀, ó wá ti bọ̀. Then later, ó wá lọ sọ́dọ̀ ọmọ ọ̀gbẹ́ni ìyá àbí ọmọ ògbóni ìyá àbí kíná pé. Ọmọ ẹ̀gbọ́n ìyá ẹ̀, ó lọ fẹ́ yàwó níbẹ̀. Then ibo gbàtà sọ wọ́n pé Adam àti Éfà nìkan lọ́hùn dá. Ibo náà ọmọ ẹ̀gbọ́n ìyá yẹn wà tó fi lọ ìgbà làwọn yẹn dáyé. Ọmọ ẹ̀gbọ́n ìyá ẹ̀, definitely ìyẹn ìyàwó tó lọ fẹ́ ọmọ ẹ̀ ìyá tiẹ̀ ó ju Adam àti Éfà lọ. And then twist the brain. Yes, we allow you to twist our brain, and we say we will not allow you again. We say we don't want you to twist our brain again. It's enough of twisting. Many people will still be Muslim for life, and they will be Musulumi. Yes, they believe they will go to Arijana or whatever. Some people be Christian. They believe they will go to paradise. And some with who are Onishashe,
They believe they will go to work by terror. Then why don't we allow peace to reign? We should all allow peace to reign for goodness sake. All we need is peace and tolerance. Buhari, I am not, say, Madam, calm down, don't be aggressive. May Almighty Allah guide us through. Did you see any aggression? If you know the meaning of aggressive. So my meaning Nesha, the meaning and did I say anything negative? No. Allah will not guide me through. Again. I would be lying, me no shaitan, regime, me no guide you through. Allah will never guide me through again. My iru mole, my ogido my iru mole will guide me through. My orishanla will guide me through. All the iru mole in Yoruba will guide me through. Allah will not guide me through. I used to be lying, no shaitan, regime. Allah guide me through. That is the language you understand. Let me speak it for you. When I didn't want to ask the Jidun Lakun, Allah ne kepe o down. Call on Allah. Mufuti, please, we are begging you. Use Adewale Astegidun Lakun to call on Allah to show us where Nigeria is going. In the next 2-3 years, alone dollar mada. Alone bag rice mada. Use Adewale Astegidun Lakun to call on Allah to tell us. Or you pray to Allah. Ìlú tó le kokokokoko tí bí pa àwọn èyàn yìí kí ìlú yẹn wálẹ̀. Innama amru izara shay'a kun lahu kun fayakun leso. Pé kun fayakun Allah nìkan ló lè ṣiṣẹ́. Use that kun fayakun. Use the kun fayakun of Allah to tell President Tinubu, Masha Allah, do this and he will do it. Use the kun fayakun to call on the government for us. You please use it kun fayakun. Tell everybody how to use Yarazak. How many Yarazak? These are facts. Please come to our aid. Help us. No, we don't say help us. Help the Muslims. Tell them but how many Yarazak no mache. Oba larisiki to ma fun ni arisiki. To give them arisiki. Ilu le bi pa àwọn èyàn. Tell them how many Yageniu. Tí wọ́n máa ṣe ọba ọlọ́rọ̀ tó máa fi rọ̀ wọ́n lọ́rọ̀. Give them. People traveling, tell them how many Ya Asis, Ya Afis they will do. For them, kí Allah lè protect wọn àtàlù àtàbọ̀. Tell them in Iwerele, Okeogun and all others. How many kurisi? Suratu kurisi tó máa ṣe. How many ayatu kurisi tó máa ṣe? Ibo náà máa dé. Nínú ayatu kurisi, bóyá máa forí kanlẹ̀ ni, bóyá máa káwọ́ sókè ni, bóyá máa ṣe kíní kan ni, and protection máa wà over them. When I was a Muslim, these and other things are those things our father, Baba Temi, will teach us. When you are going this way, do this. And it works. Yes, it works. I will not deny it. I don't lie. I will not deny it. It works. But now, as it goes to the UKG, so we have to step down from a we are stepping. I have stepped down. I have stepped down forever. There are a lot of things in the Quran that we were taught about. Yes. When you are going to Oja, there's a way you will use Isanja and also rely on the Fatu. There is a way. I was taught how you will use Isanja and also rely on the Fatu, and you will not go out and come back empty-handed. There are some things you will say in the Quran, and you will go if you believe in it, and you will not go to Oja. Komawata, you got me. It works. Gone are those days when our good fathers that are Muslims taught us how to use Quran, use Hadith, use this, use àwọn ọ̀rọ̀ kan wà pé wàá sọ wàá rí tiẹ̀ ṣe ṣáá ni.
wọ́n á sọ pé lọ kà nǹkan báyìí kò ní di pé lọ gbé ẹbọ lọ kà nǹkan báyìí wọ́n á ní kó lọ kà kó o ṣe sàrà ẹ̀ wàá kà wàá ṣe sàrà ẹ̀ and it will work for you because you believe in it. If that is happening in Islam, there are some things they will teach you in the Bible. Ogidi ọmọ Orúmọlẹ̀ mo kí yín ẹ ṣé mo dúpẹ́, God bless you. Elédùmarè máa bá mi bùkún fún yín. There are many things in the Quran, in the Bible, that you will recite and it will work for you. Yes. Yes, there are many places in the Quran and in the Bible. Tí wàá kà tó máa ṣiṣẹ́ fún ẹ. Ó máa work perfectly okay. O ní láti gbé ẹbọ, o ní láti ṣe ètùtù pẹ̀lú ẹ. And there are some things in the Ìṣẹ̀ṣe, they will tell you, lọ ṣe báyìí. Even in Ìṣẹ̀ṣe, gbogbo ẹ̀ kọ́ máa sọ pé kó lọ rúbọ. Wọ́n á dá ifá mi fún ẹ, and they will tell you, má jẹ nǹkan báyìí. Má jẹ nǹkan báyìí. Okay, let me answer Abdul Rashid. You say, please, for Allah's sake, just fear Allah. Please, Aye Maton, don't rubbish Allah on social media. But I must say, Abdul Rashid, thank you. I love your comments because, so in ni ọ̀nà ebu. So, ma die alone. Abdul Rashid, but I must see. This is what I come for. You guys should call Mufti Iwo to order. Tell him we need peace. This word, ayetawayi, you need peace. Mufti Iwo, ó ń bú àwọn oníṣẹ̀ṣe. Aside fún àwọn oníṣẹ̀ṣe, ó wá mú ìtàn Yorùbá, ó ń twist ẹ̀. Ó ń bú Yorùbá, ó ń yàkàyàkà àwọn ìránṣẹ́ tiwa. Tí àwa ń lọ ara wọn bá Elédùmarè sọ̀rọ̀. Abdul Rashid, did you say anything about it? Did you try to call Mufti Iwo to order? Did you try to call Mufti Iwo that we need peace? We need to live in peace. This is what I am. You're supposed to be doing this. This is what I am doing. You're supposed to be doing what I am doing. Call Mufti Iwo. Tell him to desist from other people's religion. The world needs peace. You are in Nigeria. All you know is Muslim, Christian, and Oníṣẹ̀ṣe. But just go on Google. We have over 4,000 religions. Ọmọ àfà wà ní bíbí tó ń ṣe lábẹ́ China. Ọmọ àfà. Ọmọ àfà tó jẹ́ ọmọ àfà ńláńlá ó wà níbi tó ń ṣe lábẹ́ China. Àwọn tí wọ́n ṣe lábẹ́ Jewish wà bíbí. We are all here. We are all here living in. If America insisted on religion, America will not move front. And if anything tó bá fi lè ignite nǹkan kan sí, tó bá dá wà, ẹ bá mi love and like button, ẹ bá mi turn pop ẹjọ́. About your share. Why? People are being carried away about what I am saying. Ẹ bá mi love and like button, and ó jẹ́ káwọn àwọn ará bí kó máa ṣe rádaràda, wọ́n ṣe rádaràda. Ẹ má kàn gbé show yìí wálẹ̀. Ẹ má kàn gbé show yìí wálẹ̀. And then you guys need to talk to Mufti. Láti má yẹ kí wàhálà ṣẹlẹ̀. We don't want wàhálà. All we want is ìfọ̀kànbalẹ̀. There are many things tell you kọ́ wa. Àwọn bàbá wa nígbà yẹn wọ́n á sit wa down. Wọ́n máa sọ, Ọlọ́run bá mi kẹ́ bàbá mi. Wọ́n máa kọ́ wa tó bá ṣe lé, ó máa rí báyìí. Tó bá ṣe lé, ó máa rí báyìí. Many times when you are going out about ìlú le o, most ìwọ Abdul Rashid yẹn sì, tí má bẹ̀ pé bá wọn ṣe ń lo ìsájà. Yes. Abdul Rashid, tí má bẹ̀ pé bá wọn ṣe ń lo ìsájà, ó mọ̀. These and other things are those things tó yẹ kí àwọn àfáà tí wọ́n wà lórí internet máa kọ́ yín. Anything continue best tell over like button so jẹ́ kí àwọn kíní yẹn máa já wálẹ̀. Tẹ́ bá dá love like button wo, kíní yẹn ó máa rìn jìnnà. Ẹ bá dá love like button bo show yìí. God bless you, Aminu Ibrahim. Mùsùlùmí kan nìyẹn. A fẹ́ ogun.
We must learn how to live in peace, and we must tolerate each other. Tí má bí wa Abdul Rashid is pé báwo ló ṣe lè lo ìsájà. Lawyer lo ìsájà. Tó bá lo ìsájà. With that ìsájà. To they believe nínú ẹ̀ pé Allah ló believe o dẹ̀ ń sin Allah, o dẹ̀ wo ọwọ́ ẹ̀ pé ọwọ́ mi yìí o kò sí mi ìbátẹ̀yàn jẹ́ o. Mo fọlọ́ bá búra fún ẹ. Tó bá lọ sísọ. Wọ́n ní wọ́n ní tí wọ́n ta yẹn ní ọjọ́ lọ́jà níjọ́ yẹn. Wà á rí tiẹ̀ ṣe. Wà á mú tiẹ̀ wálé. If I am still a Muslim, this will be all those things that I will be doing for you guys. I will be giving you ashiri. So that it's a prayer. It's prayers. You will just pray. There are many ashiri that you can just use to pray. And everything you at least don't say 100%. You will nígbà yẹn ashiri ẹ̀yin abo nígbà yẹn. Ilu neni si o kò so wa ti jẹun. Èyàn kan wá ń pe ogun. I don't everybody. There are some things you will do even if you want to go somewhere. I don't even if you want to go somewhere, you want to cause any. May Allah bless my Alpha, my Mudir, my Ustaz, all of them. Because they believe in Allah, may Allah bless them. May Eledumare bless me. Because I now believe in Eledumare. But I can't hear when you're like, God bless, God bless, let bless my Alpha, my Mudir, my Ustaz, my Ustaz, my matter. I want to see the Kewudi, a Kokalif, but I think that's what I want. May Allah bless them. Because this is not how we were taught. And may Allah bless my father. He was my first Alpha, my first Ustaz. To teach me. Báyìí ló wà ní Kùránì, báyìí ní Kùránì ṣe máa ṣe, tó máa fi Kùránì ṣe ni, bí Kùránì ṣe máa ṣe ni. And kò sí tí mo lò nígbà tí mo ṣe Muslim o, tí ò ṣiṣẹ́, tí ò ní di pé lọ. And if you are a Muslim, ìwọ tó bá jẹ́ pé you know about humanity. Tó mọ̀ nípa humanity o. Humanity yẹn, if you have the feelings of human being ní ọkàn ẹ, o ní pa èèyàn, o ní gé orí, o ní lọ jíyàn gbé. If you are oníṣẹ̀ṣe and you have the mind of humanity, peaceful mind with you, talking share no, ní pa èèyàn. Now wọ́n bá orí lọ́wọ́ babaláwo, wọ́n bá orí lọ́wọ́ pastor, wọ́n bá orí lọ́wọ́ àfà. Maybe we should all just leave all the essence and start being a free thinker. I think better balance to be about the free thinker. We will not even believe in anything again. We will just be free thinker. Because lead the wasila mafi wo pe àríkọ́ṣe. We have been seeing Alpha taking Alpha to court on the internet. Alpha and gbé Alpha lọ sílé ẹjọ́ on the internet. Alpha kan kíní kan, Alpha kan kíní kan. Ẹ ṣe oríṣiríṣi fúnra yín. Ẹ gbéra yín lọ sí court. Ṣọ́nà tá máa tọ̀ nìyẹn. Ọ̀nà tá máa tọ̀ nìyẹn. That's not normal. We want to live a normal life. A life where we'll be able to accommodate our people. Yes, if you call on our baba, yes, he's right. He's right. To our baba no wa gold sele de lorun. Yes. Our baba wa ni wọ́n wọ gold sí ẹlẹ́dẹ̀ lọ́rùn. This is the problem you have. Well, Busari Abi Buhari. I will read this your comment. I've been seeing your comments since, and I will just enlighten you. If you write anything, why again? Any blocking. I will also be live in a shetani rojo. Call show ni bi apada si aburu. Being an oníṣẹ̀ṣe now does not make me apada si aburu. Being an oníṣẹ̀ṣe now, you know why? Tí I ti jẹ́ oníṣẹ̀ṣe mi nísìn. Tí o sọ mi di apada si aburu. They tell you when àwọn kan ti sin. Wọ́n padà lọ gbé eégún, wọ́n máa padà wọná. Ìwọ ló máa jọ lójú. Leaving Islam and come to oníṣẹ̀ṣe does not make me apada si aburu. Mo fi ìlú, mo fi mo ti jẹ́ àrè kalẹ̀. Mo padà sílé bàbá mi ni. I come back to my roots.
ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn àwọn bàbá mi. Ẹ̀sìn wọ́n fẹ́ bi ẹ́, ẹ̀sìn wo ni Ọlọ́run sìn? Tell us, ẹ̀sìn tí Ọlọ́run sìn. Buhari, ẹ̀sìn wo gangan ni Ọlọ́run sìn? Or you will say, inna dina indala al-Islam. Wọ́n sọ fún ẹni. And if inna dina indala al-Islam is right, and onìkan Ọlọ́run bá gbà gẹ́gẹ́ bí ẹ̀sìn, why tí Ọlọ́run dá Christian? No, I don't get it. Why tí Ọlọ́run dá Christian? Why tí Ọlọ́run dá oníṣẹ̀ṣe? Why tí Ọlọ́run dá wọn Jewish? Why tí Ọlọ́run dá ẹ̀yin èèyàn tẹ́ bá nífẹ̀ẹ́ nǹkan tí mò ń sọ yìí, ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ nǹkan tí mò ń sọ yìí, ẹ bá mi tẹ love and like but ẹ bá mi share video yìí. Because àwọn ẹni yìí wọ́n ní jẹ́ ká sọ̀rọ̀. Oríṣiríṣi ni wọ́n ń ṣe. Wọ́n á report page. Ẹ̀yin tẹ́ report page mi, ẹ jẹ́ kí n pè é ṣàkíyèsí o. Bàbá la bàbá yín tó report page mi jọ́ kìíní àná. Ṣé bí mo sọ fún? Èmi ò ní nǹkan kan tayọ straightforward. Tayọ humanity. Whatever you do to me must surely come to you in a multiple fold. That is me. That is how I was created. Tó bá dọ́gbọ́ flag show me, or àbọ̀jẹ̀ kí n kàn fún show me. Màá sọ sínú ayé pé Ọlọ́run máa flag ayé ẹ̀, ó dẹ̀ máa ṣẹlẹ̀. Even tó jẹ́ bàbá yín níjọ́ kìíní àná, tó yan fọ́nrán, tó máa page mi tó gbé wọn kalẹ̀. Tó lọ fẹjọ́ page mi sun Facebook, tó fún mi 24, 28 days kìíní kan. Ṣé bẹ́ẹ̀ rí ní sí pé tí ẹ bá ní multiple fold. I came out and I told him, ó máa rí nǹkan ṣe fún mi, ó máa rí ní multiple fold. Ó ń jẹ́ kìíní yẹn sìn. Títí di èní, you know what? I don't believe in anything. I believe in humanity. And jẹ́ kí ọwọ́ ẹ̀ kí ó mọ́. Ogun ló máa ń ṣi ní mú, èpè ò kí ń ṣi ní jà. Tó bá lọ máa ṣe kíní kan fún mi, má kàn sọ̀rọ̀ sínú ayé ẹ̀ náà ni. And àsìkò tí mo tún wá ń bínú mo fi sọ̀rọ̀ sínú ayé ẹ̀, ò ní like. Má kàn sọ̀rọ̀ sínú ayé ẹ̀ ni. And kò sí pé bí kíní kan super glue ni, ó máa mú ẹ straight ni pín. Kò sí ẹni tó fẹ́ sọ. Kò sí mi ò rí ẹ tó lè wẹ̀ fún ẹ. Torí mi ò sọ sínú ayé ẹ pẹ̀lú àbòsí. Mo sọ sínú ayé ẹ pẹ̀lú inú mímọ́ pẹ̀lú ọkàn funfun ni. Why must we jà àbí ká fa ogun? Why? Ìdí ogun kí lẹ máa gbà ńbẹ̀? And all this afa, they are here online talking all this pastor, all this àwọn oníṣẹ̀ṣe náà, they are there online talking everything, talking. Yet, ask them, have they called Tinubu to order? To tell Tinubu pé ìlú le? No. They will not tell Tinubu pé ìlú le. They will not do that. And Nabi Muhammad sallallahu alaihi wasallam fought for his people. And Nabi Muhammad speak up for his people. And Nabi Muhammad do everything for his people to make you guys to be traveling down to Mecca today. And Nabi pọ́n ìlú ẹ̀ lé. And Nabi bu ata, ó bu iyọ̀, maggi, tomatoes, ó bu oríṣiríṣi sí ìlú ẹ̀. Ó pọ́n ìlú ẹ̀ lé. And Nabi pọ́n ìlú ẹ̀ lé, lẹ ṣe lọ sí ìlú Ànábì lẹ́ni. Even Mufti Iwo was going to the extent of mentioning Boya Oya and all others, calling them names. Mufti, ẹ kí n sọ fún yín, àwa kan àti jẹ́ Mùsùlùmí rí. If you are saying all those things nípa Oya Ọ̀ṣun, a lè sọ fún yín pé Ànábì kan ni Kádíjà kọ́kọ́ fẹ́ o. Ṣé mo yọ ọkọ tí Kádíjà kọ́kọ́ fẹ́ kó tó ti kọ̀ lẹ̀? Kádíjà ìyàwó Ànábì Muhammad. Ẹ mo yọ ọkọ tó ti fẹ́, tó ti kọ̀ kó tó wá fẹ́ Ànábì tó wá fẹ́. Kí Ànábì tó wá fẹ́, ẹ mo yọ ọkọ tí Kádíjà ti fẹ́, tó ti kọ̀. Why tí kò tó nílé ọkọ kí ní ọkọ? Ẹ bá ká go deeper. Ẹ bá ká go deeper. Ẹ wá mọ̀sùn, ẹ bẹ̀ sí ní yànkà. Ẹ mú Ọya, ẹ bẹ̀rẹ̀ sí ní yànkà. Tá bá go deeper, iná ò ní like ẹ̀. Kò sí ẹni tó máa tọwọ́ bọ̀ fún rẹ̀ báyìí tí ò ní rùn. Kò sí. Tẹ́ bá wá pé máa continue. Mo pé ẹ̀yin ọmọ lẹ́ńtẹ̀ láàfà, ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ yẹn. I know after this show, ẹ máa bọ́ta. Ẹ máa bú mi. Yes, you want to make name. I know you just want to boost your page. I know. And most of you, about the page in alpha. Oh, that's how I saw it.
Alpha tin lọ wá. Kí ló máa pè private life mi. Like, èmi tẹ́ ń wò yìí. I don't know what you will say about me. To my flink me. If you say anything damn thing about me, I will just go into the Quran and I will bring it out. If you say anything about me, I will just go deep into the Quran. Because it may not kadi embe. And I will bring somebody out. Somebody that when you somebody that when you yesi, somebody that when you and I will just bring it out and I will tell you where it is in the Quran. I will just tell you the person's story and history in the Quran, and you will see that I am even far more better than that person. Yes. But we don't want to do that. I just don't want to do that. I don't want to do it. I don't want to do it. Because much Islam for 40 years, 40 good years. Many of you ask me, even the 40 years, that was not me. That was Ibatimo Bonju. I practiced Islam over 40 good years. That was Ibatimo Bonju, not Bat. You might see, you can feel they see this baby face. You feel they see this baby face. Ibatimo Bonju ni, you Bonju, you don't share. That is when I practiced this Islam for 40 good years. Without miss up. Without miss up. Or you will say, Kinika, thank you, God bless you. Help us beg Mufuti wo. Mufuti wo. I can't for you. Mommy, moi j'ai tibi shade, mami bolu ati fe. Moi j'ai tibi shade, I know. Moi tibi because I say le pa bi 30 minutes. Mo ti àwọn more time tí mo bẹ̀rẹ̀. Mufuti wo, please, I am begging you. I am pleading. Please, for God's sake. All the affairs, please help us beg Mufuti wo. Please, our kan but I jẹ́ ọmọ ọkọ. We that are ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Tí a ò fẹ́ kí wọ́n bú àwọn bàbá wa. Àwọn bàbá ti ṣàṣìṣe, yes. Wọ́n ti gba Odùduwà ààrẹ. Wọ́n ti gbà mọ́ra. Wọ́n ti mú Odùduwà tó jẹ́ ààrẹ. Wọ́n ti fi sípò ipò ọmọ. Wọ́n ti gbà Fọ̀njá mọ́ra. Àbí múlá Fọ̀njá kí lórúkọ Álímì ní Ìlọrin. Wọ́n ti gbà mọ́ra ti fi sípò ọmọ. Yes. Yes. They bá pọ̀ lọ́la ṣìṣe ẹ jàre wọn. But I am Yorubawuyi. Today is 27th of November 2023. I am saying this. I am repeating myself. Gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Ẹ bá mi tẹ love and like button. Ẹ bá mi tẹ thumb up. If you gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, I am advising you. And I even say this categorically to all my ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Anytime tẹ́ ẹ bá ti gba àlejò, ẹ fi àlejò sí àyè àlejò. Ẹ jẹ́ kí ẹrú kó mọ rẹ̀ lẹ́rú. Ẹ jẹ́ kí wọ̀fà kó mọ rẹ̀ ní wọ̀fà. Ẹ má jẹ́ kí ìjòyè ṣe bí ọba níwájú yín. Ẹ jẹ́ kí ọmọ àlejò kó bọ̀wọ̀ fún onílé. Tí àlejò bá ti ń pẹ́jù lọ́dọ̀ yín, ẹ fi àparí iṣu wọn pé àlejò àparí iṣu rẹ̀ ilé tó lọ. Let them know if anybody is àlejò. Yorùbá wọn ò ní lè ra minerals là ń pè Nàìjíríà. Wọn ò ní lè ra Coke àbí Fanta láti mu. But when they get àlejò, Yorùbá máa lọ gba àwìn Mọ̀tínà fún àlejò. Wọ́n á gba àwìn ìrẹsì fún àlejò. Ebi ń pa wọn fún ara wọn o. Yes, Yorùbá ló máa ń ṣe. Àṣìṣe táwọn bàbá wa ṣe nìyẹn. Àṣìṣe tí àwọn bàbá wa ṣe nìyẹn. Ebi ń pa wọn, wọ́n dàkùn délẹ̀. Wọ́n wá gbé oúnjẹ tó tọ́ fọ́mọ ọkọ, wọ́n gbé fún ọmọ ẹrú. Yorùbá, we should stop this. We should learn how to stop it. America kan fún ẹni blue passport, citizenship wọn. Come for any citizenship one, they will still tell you. We pay America, Africa. Abidin, Muhammad, go and sleep, Joe. You are saying rubbish. Let this one be the last. Please don't. Emma fi angry head. See kini well Abidin. But for now, Baba, Emma fi see. Please don't. Anybody don't want to put me in Emma fi see. Elle laughing emoji see. Please just put laughing emoji. Emma fi kini red see.
God bless you. Nobody fi laughing emoji sí. Laughing emoji ní ẹ fi sí. Ẹ má fi kíní sí. Abidin Mohammed, let this one be the last able to ma bú me on my page. Let this one just be the last able to ma bú me. After this able, just make sure you unfollow me and block yourself. But if you continue, mama block we, but kinto block we, ma kàn sọ àwọn nǹkan tó pé ó ní like. Àwọn nǹkan tó pé ó ní like. Irú Abidin yẹn sìn, ma sọ ìtumọ̀ Abidin fún ẹ. Ìtumọ̀ Abidin yẹn, I will just tell you the meaning of Abidin. And ọlọ́mọ kò lọ gbé nǹkan jẹ. Tí ma sọ meaning Abidin fún ẹ. Even the Mohammed tó pé rẹ̀ yẹn, mo lè sọ origination ẹ̀ fún ẹ. I can tell you the origination of the Mohammed tó ń jẹ. Báwo lórúkọ yẹn ṣe wá? How come? Ta ló lórúkọ yẹn? And atabale ataboko. Atabajeje ni mo jókòó mi. Remember I was once with you guys. Remember I was once with you guys. I don't want to do that. I am just calling for peace. But for you coming on my page láti wá bú mi, I'm atun tó yẹ ká tú. I'm atun tó ní like you Abidin. Tá bá sọ tí mo rúkọ ẹ fún ẹ sí wá kàn máa sunkún ni. Ọlọ́run. Tá bá sọ meaning Abidin fún ẹ, wá kàn máa sunkún ni. Wá wò pé ṣé ìyé àti bàbá ẹ wọ́n. Wá máa wò pé kí ló yẹ fún ìyá ẹ àti bàbá ẹ tó fi sọ ẹ ní Abidin ni. Wá kàn máa bèrè lọ́wọ́ àwọn family ẹ pé kí ló ṣe fún wọn. Wá máa bẹ àwọn tó bí ẹ ní pé kí ló dé tó fi ṣe báyìí. Kí ló fi pè l'Abidin ni. Wá kàn máa sunkún ni. Sure, ẹ má wá fún mi. I want peace. Let peace reign. Let Muslim go to mosque. Kí subui, kí sum, kí asri, kí maghrib, kí ishai. After yẹn, safri àti witri, kí. Táyé bá gbé lóru kó jí, yan náfìlà. Bẹ̀bẹ̀, ìlú le. Ya Allah ló fẹ́ fà ní. Fa ya Allah 111. Ya Latif ló fẹ́ fà ní. Fa ya Latif 111. Tó bá lè ṣe more than that, do it. Ya Rosak ló fẹ́ fà ní. Fa ya Rosak bẹ̀rẹ̀ àrísìkí. Ya Geniu ló fẹ́ fà ní. Fa ya Geniu bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àfísù ló fẹ́ fà ní. Fa bẹ̀rẹ̀ ìṣọ́. Ìlú le, wọ́n jíyàn gbé, wọ́n pààyàn, oúnjẹ wọn, ìríkà láìsí 1,000. You are here láti wá bú mi ẹranko. Fa, after tí lè bá mọ́, má lọ bọ́ sórí bẹ́ẹ̀dì padà. Jáde, lọ ṣe iṣẹ́. Ó ń jáde lọ, ká kù sí yẹ kù sí tó bá mọ̀, ká, kó fi pànà mọ́. Ayatul Kursiyu, bèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ bọ́ ṣe ń lo Ayatul Kursiyu. Àwọn tó mọ bọ́ ṣe ń lo Ayatul Kursiyu, bèrè lọ́wọ́ wọn. Ká bóyá ní kò ká. Kó fi pa ọ̀nà mọ́. Ó fẹ́ débi iṣẹ́, bèrè lọ́wọ́ tó mọ̀ bóyá ń lo ìsáájà náà sí láì wà ní Fatiu. Wọ́n á sọ bóyá máa lónìí, wàá rí tí ẹ ṣe. Tó bá ń bọ̀ lé, bèrè. Báwo ló ṣe lè rìn? Kí ló lè ṣe? Báwo ló ṣe máa rí àánú gbà? Ìlú lè dìrí kàbí 1,000. Báwo ló ṣe máa rí owó yẹn tí ò ní ìwọ̀n lára tó máa fi máa mú jáde? Àwọn ayàwó lè fi ń ṣe ìṣẹ́gun ọ̀tá. Nísìn ọ̀tá gangan ò ti ẹ̀ gbógun tìyàn mọ́ ń sìn. Nigerian government ló gbógun tì yín báyìí. Báwo ló ṣe lè ṣẹ́gun ẹ̀ béèrè? Tell your afar to teach you all those things. This is what you need from them. Ìlú ti lé. Ìlú ti lé. Many of us ni wọ́n ní àṣírí lọ́wọ́ tí ò ń ṣe pé àṣírí máa géèyàn lórí. Tí wọ́n náà bá ti fẹ́ la ojú jù ó tó fẹ́ wọ mọ́tò kíní kan bílíọ̀nù o tó yẹ pé ṣé kò ti tọ́wọ́ ti bẹ̀nu. Káṣírí ẹ̀ ti máa tù. Kébi ti máa pa ẹ́. Àwọn àṣírí kan tó pé wọ́n á sọ fún pé lọ kàǹkan báyìí wá kà á ni. Tí ò ní pé òun pé ò pé jínì ò pàlùjọ̀nù. Àdúrà tẹ́ pé ó common. Excuse me. Àdúrà tẹ́ pé irú ìsájà ń sìn. Àwọn tó wà bí tẹ̀mí mọ́lẹ̀. I will have give you. Wàá bí máa lo ìsájà tẹ́ pé wàá lò. Wàá kà á. Tó bá lè ṣe sàrà wá ṣe sàrà. O lo nǹkan kan pẹ̀lú ẹ̀, o miss anything pẹ̀lú ẹ̀, o jẹ́wé lórí ẹ̀, o jẹ́gbò lórí ẹ̀. Wàá rí tí ẹ ṣe.
ó lè má ṣe haha o, ó lè má ṣe hihi o, ó lè má ṣe fẹ̀ǹfẹ̀ o, ó lè ṣe pàṣẹ $1 ni wàá máa wọ̀ o, ṣùgbọ́n tó bá yẹ kó ti ná £1 wàá ná £1 wàá tún ní 5 kobo lákàntì á ṣẹ́kù 5 kobo fún ẹ. O ní fẹ́ ná £1 kó máa wá fọwọ́ para. Tó bá ti believe nínú Allah tó believe nínú Allah yẹn wàá rí gbà. The same way nínú Bible, if you believe in Jesus, I should not give them anything. Jọ yeye mi. Jesus tó ń wò yẹn nínú Bible yẹn ó láwọn kan tó pé máa kà tí ẹ ò ní nira. Tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ rẹ bàbá. Tèmi ò ní ṣòro ṣe. Tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ rẹ bàbá yẹn. Ibì kan ló wà nínú Bible. Tó pé tí ẹ ò ní ṣòro ṣe. Ìlú le wàá máa rí tí ẹ mú, wàá sì rí tí ẹ ṣe ni. Ó lè má ṣe kò ní jogun owó, kò ní ní ẹ lára ẹni, kò ní máa lé ẹ kiri láàrin òru. Tí wàá dẹ̀ rí tí ẹ ṣe. Báyé ṣe wà nìyẹn. Ó máa rí tí ẹ ṣe ṣáá ni. Wọ́n nífẹ̀ẹ́ ṣáá ni. Wọ́n gbọ́dọ̀ àwọn bàbá mi náà ni àwọn gidi ọmọ orúmọlẹ̀ wà níbí. Wọ́n fún ẹ ní àfẹ́ káyé ayé ń fẹ́ ná, àwọn káyé lóòrùn ràn. Ẹṣin ò kí ń mọ ni kó tó fọwọ́ ẹ̀bà nìyàn, barista náà ti kọ́. Àti pé ojú rere là fi ń wọ́wọ́ tẹrú tọmọlẹ̀ ṣọ́hùn. Wọ́n á fún ẹ ò ní. Wọ́n fẹ́ gbé ṣòyìn lọ bẹ̀rẹ̀ sí ní gbé lọ. If you are watching me and you love the about love and like button, they will give you. Ó yá kàn lọ ṣàdúà. Ẹlòmíì gbogbo tó ń dájọ́ láyé ẹ̀. Ó ṣàfẹ́ lọ sílùú òyìnbó ni. Ẹ bá mi tẹ love and like button. Ẹ jọ̀ọ́ bá mi share video yìí. Let people gain from it. Ẹ káwọn èèyàn gain níbẹ̀. Ẹlòmíì nínú yín ó ṣàfẹ́ lọ sílùú òyìnbó ni. Bí Nàìjíríà ṣe rí yẹn, ìlú òyìnbó ni ṣá o. Mo gbọ́dọ̀ dé ìlú òyìnbó ni o. Tó bá súnmọ́ bàbá mi tó mọ̀ nípa kíní, tó wà àkọsẹ̀já ayé ẹ̀. Wọ́n á sọ tó pé tó gbọ́dọ̀ lómi gbóná ni. Tó ti jẹ́wọ́ fẹ́ pé omi gbóná o ló gbọ́dọ̀ fi wẹ̀. O lè fẹ́ lọ sílùú òyìnbó. Wá kàn pé wá sílùú òyìnbó, o kàn ń dù. Ifá tó ni mo kí bàbá mi. Wá kàn pé o ń dù. Best mama mo kẹ́yìn mo gbé tẹ́ ń kí mi. Wá pé o ń dù. Kò yọ ni. Because o ń wẹ̀ omi gbóná tí ò bá bóyá kí pé ní spirit, tí ò bá spirit ẹ mu. O ń wẹ̀ omi gbóná, ẹlòmíì kò jẹ́ kó wẹ̀ omi gbóná rárá at all. O lè wẹ̀ omi tó warm. Omi tó bá ti mo máa àwọn kan wà tẹ́ pé omi tó máa jó wọn lára. Omi tó máa jó yàn lára, wọ́n gbọ́dọ̀ wẹ̀. No matter tó tutù ṣe lè mú tó. Wọ́n lè máa fomi tó warm wẹ̀ o. But omi tó bá ti jó wọn lára báyìí, nǹkan ti ṣe wọ́n nínú ara. Ṣùgbọ́n tó pé súnmọ́ àwọn oníṣẹ̀ṣe, wọ́n sọ fáì fún ẹ, wọ́n sọ tó lè ṣe ẹ́ fún ẹ. Mo ní Amẹ́ríkà, ọ̀dọ̀ Amẹ́ríkà wà láyé ló ń ṣe, ayé kankan ò ṣe ẹ́. Èwo ló mọ̀. Ẹlòmíì ń wá ọmọ ẹ lọ́wọ́ ẹlẹ́rìí ìpín part 2. Ẹ lọ fíìmù tí wọ́n pè ní ẹlẹ́rìí ìpín part 2. Àti ẹni pé ó ń wá ọmọ ó dọ̀dọ̀ babaláwo wọ́n wò fún. Wọ́n ní ìgbín ni kò yẹ kó máa jẹ. Ìgbín lásán ló dì. Ó ní tí àwọn aṣe kíní kan bí àwọn máa pẹran babaláwo ní ò nídìí ẹran. Ìgbín ò bá reproduction system ẹ mu. Ìgbín, you can imagine, ìgbín ni kò bá reproduction system ẹ mu. Òun dà láìkí ó máa jẹ̀gbín. Bá ti jẹ̀gbín yẹn tọkọ bá dẹ̀ ti súnmọ́ báyìí, ìgbín máa lọ yọ gbogbo ẹ̀ dànù ni. Ẹlòmíì aṣọ pupa ni ó yẹ kó máa wọ̀. Kódà aṣọ dúdú, má wọ aṣọ dúdú. Àwọn kan wà tó pé aṣọ dúdú ní orí wọn kó máa wọ aṣọ dúdú báyìí. Tó máa wọ aṣọ dúdú, ọ̀nà máa là fún wọn ni. Àwọn kan wà bẹ́ẹ̀. Wá sí bíbí ìsìnwárí most of àwọn security kíní kan oríṣiríṣi. Most of àwọn ilé-iṣẹ́ mi ni bíbí. Aṣọ black. Obi àwọn kí n tẹ fá mi bí. Mo máa sọ fún ilé ológun tó ti ń bọ Ògún. Sílé mi má fẹsẹ̀ rìn ni, má fẹ́ lọ bọ Ògún nísìn. Amẹ́ríkà ni mo wà tí má fẹ́ lọ bọ Ògún nísìn. Má fẹsẹ̀ rìn lọ sí wọ́n ti ń bọ Ògún ni. Má fi ẹsẹ̀ rìn lọ síbẹ̀ ni, má lọ bọ Ògún. Wọ́n bọ Ògún níbi bí wọ́n ṣe fá. Wọ́n ń ṣẹ́ fá l'Amẹ́ríkà. Wọ́n ń ṣẹ́ ifá, wọ́n ń gbẹ́bọ. Kí lẹ ń sọ fún wa? Má gbẹ́bọ, má ṣe tutù, fine. If you don't want your people to gbẹ́bọ, dúró láyé má ṣe mùsùlùmí ẹ, má ṣe Kristẹni ẹ, má bà ẹ̀sìn àwọn kan jẹ́. Má bà ẹ̀sìn kí ni mo sọ fún ẹ, ẹ̀sìn àwọn kan jẹ́. Saudi mo sọ fún yín pé kẹ́ ṣàdúrà kẹ́ tàn tùràrí. Tùràrí tó tàn yẹn kí náà fi ṣe kì í ṣe wé ni.
ẹ má lewe o, ẹ má legbo. Ignorance ti pa ìmọ̀ye yín. Má lewe, má legbo. But ó lè tán tùràrí. That tùràrí kí ló fi ṣe? Ewé kọ́ ló ń jó yẹn. Imagine. And that ewé tó ń jó, time to fi tí tùràrí fi ń jó ná, ó ń inhale àbí. They play. They play. Ewé yẹn, ohun sí ẹ, ó ń inhale ewé yẹn àbí. Ewé yẹn tó ń inhale, ó ń kí on tó ṣe ẹ́. Now, wọ́n ní kẹ́nìkan máa jó fún ẹ. Wọ́n ní kẹ́nìkan máa gbó ewé tó ń inhale yẹn, wọ́n ní kẹ́nìkan máa gbó fún ẹ. Àbí? Imagine. Coffee tá mú ní bíbí. Ibo la America gbin kòkó sí. Tó coffee tí wọ́n mú ní bíbí. Ǹjọ́ tí mo ṣe Dunkin Donuts ni mo wọ̀ ńjọ́ náà ní kí ló kọ o. Ní Times Square, 47 Avenue. Ni mo wọ̀. Mo wá rí, mo fẹ́ ra coffee. Mo wá tò. Àwọn bí tẹ́jọ́ tó máa gbé sínú kíní yẹn mo wá ń wò. Bí àwọn òyìnbó ṣe wá sí Africa láti máa wá kó kòkó. Excuse me. Wá sí ìlú tí wọ́n fi ń ṣe coffee fún wa. God bless you. Wọ́n ló máa shock ẹ̀yin èèyàn wa tẹ́ bá dé America. Gbẹ̀rẹ̀ máa mọ̀ pé nǹkan ń ṣe wá. Coffee. Mo wá rí pé coffee rèé. Èló gan ni wọ́n ra kòkó ní Africa. Kọ́ọ̀pù coffee tí mo rà. Èló ni mo rà ńjọ́ yẹn. Ṣé $5 àbí $6 ni mo rà. Kọ́ọ̀pù kan almost 6,000 naira owó Nigeria ni mo ra kọ́ọ̀pù kan. Kọ́ọ̀pù coffee kan. Drum tó wọ́n fi kó coffee l'Africa. Èló náà san. Èló. And most of you, tó bá mú kòkó yẹn sí tó bá lọ. Tó bá do máa ṣe kíní kan fún ẹ. O ní lò. Mo tó bá dé ìlú òyìnbó, tó bá fi ṣe coffee fún ẹ, tó kàn bomi gbóná sí, tó pò fún ẹ, wà á mú. Ta ló ń ṣe wá? Ta lẹ́ni tó ń ṣe wá? Ta ló ń ṣe wá ní Africa? Ó tán tùràrí. Ó lè inhale òórùn tìràrí símú. Ṣùgbọ́n ewé kíní tó wọ́n jó, ó lè fi fọ́kọ̀ mu. Ó lè lọ China kó jẹ wọn kó jẹ aláǹgbá. Tó bá fẹ́ aláǹgbá gún nǹkan fún ẹ ní Nàìjíríà, ó lè jẹ. Ta ló ń ṣe wá? Yorùbá, ta lẹ́ni tó ń ṣe wá gangan. Ta lẹ́ni tó ń ṣe wá. Àti lẹ́ni tó fẹ́, èmi ti lẹ́ni tó fẹ́ bímọ, wọn ò sọ fún mi. Tọ́lọ́mọ yẹn tóbi ju kíníkan. A dẹ̀ rí bàbá tó bọ́ta. Tọ́lọ́mọ yẹn ṣe wá kéré báyìí, mo ṣẹ̀ṣẹ̀ máa sọ lórí show mi. I was there ni wọn ò sọ fún mi. I was there. Wọn ò sọ fún mi. Ọmọ yẹn ṣe wá kéré báyìí. Ọmọ náà ti sọ fún pé ọmọ yẹn tóbi o kíníkan. Ó dẹ̀ tọwọ́ bọ̀ nǹkan wọ́n dẹ̀ pawọ́ pọ̀ báyìí. Wọ́n dẹ̀ mọ ọmọ yẹn jáde. Ọmọ dẹ̀ jáde wọ́ọ́rọ́wọ́. Bàbá yẹn ń sin ológun ni. Ṣé náà ló máa wọ̀? Ṣé náà ló máa wọ̀? Please answer me. Bàbá yẹn máa wọ̀ náà. Iná straight. Ṣé náà ló máa wọ̀? Everybody ń tàn yín ni. Everybody then wò yẹn coming online as oníṣẹ̀ṣe ó ń tàn ẹni. Yes. Oníṣẹ̀ṣe tó bá ti ń bú Muslim. If you see any oníṣẹ̀ṣe tó bá ti bú àtà, tó bá ti ń bú Muslim, láì ṣe pé àwọn àfáà kan bú oníṣẹ̀ṣe o. Get me right. Tó yẹn tó bá sọ òkò fún yàn, èèyàn á sọ ògúlùntù fún. Oníṣẹ̀ṣe tí àfáà kan kò bú Mùsùlùmí, tó wá ń bú Mùsùlùmí, kò kí ń ṣe oníṣẹ̀ṣe original. Ṣùgbọ́n oníṣẹ̀ṣe original tí àfáà kan bá bú ìṣẹ̀ṣe, á bú ayákàyákà Islam. Kò dẹ̀ sí tó máa tẹ̀yìn ẹ̀ bọ́lẹ̀. Kò sí tó máa ti díẹ̀ jáde. Torí kò sí ọmọ tó máa lẹ kò sí òrùlé bàbẹ́ tí ò ní lẹ ògúlùntù padà. Tó bá wá rí àfáà tó bá ń bú ìṣẹ̀ṣe, kò kí ń ṣe àfáà gidi. Olè ló fẹ́ jà. Àṣírí ni mo sọ fún yín yẹn. If there's anything that fẹ́ gbà lọ́wọ́ Saudi Arabia, ẹ lọ gbà. Ẹ preach fáwọn èèyàn. Ẹ sọ tó dùn nípa Saudi. Fún àwọn èèyàn tó máa fi tẹ̀lé ẹ̀sìn yẹn, tó máa fi máa ṣe. Tell people what will sweet them about Saudi Arabia, and they will do it. They will do your ẹ̀sìn tó ń sọ nípa ẹ̀.
not nǹkan tí kò dá nípa ẹ̀sìn mi àtẹ̀wá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ Mufuti ó wá ń wọnú kí lórúkọ ẹ wa ó wá ń wọnú inú Orísun Yorùbá ó ń pàtàn wa nípakúpa. Mo wà lórí ètò màmí màá pè yín padà mọ́ adúpẹ́ màá pè yín padà mọ́. Ó wá mú ẹ̀sìn Yorùbá generally ní kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o Yorùbá generally ó wá ń yàkàyàkà wa ó pè wá lórúkọ Mufuti tá bá mú àwọn Saudi sọ́wọ́ ò ní láìkẹ́ o tá bá mú Saudi tá bá mú wọn sọ́wọ́ ò ní láìkẹ́ tá dẹ̀ máa sọ tá máa mú àwọn ẹ̀rí tó báàkì ẹ̀ tá máa mú jáde tẹ́ẹ̀dẹ̀ nílé jìnnà yẹn because I need defame. Because when somebody come outside and say, even but also pay not be fair, you know, I don't want to say it until to circulate. When somebody just bring it out, I not being oh fair, I was like, gee, only center. And then those are Kokisha Musulumi. Mupa? I'm waiting about research. How did not be fair, Isha? And many people were calling me, Yorubawuyi, we know you were once a Muslim. She thought that not before what mefa. And what do you want me to say? Can you go with that? I was even trying to defend this way. Look, ọmọdún mẹ́fà ló fẹ́ Aisha. Ṣùgbọ́n ọmọdún mẹ́sàn ló ṣẹ̀ṣẹ̀ wọlé tọ̀. People were like, are you normal? Yorubawuyi kí ló ń sọ? Ṣó lè gbọ́ ọmọdún mẹ́sàn ṣó lè gbé kalẹ̀ kéèyàn kan wọlé tì. I'm like, lóòótọ́ mi lè ṣe àmọ́. Cherry, everybody tún tí ó yẹ kí máa káwọn máa tú jáde. Cherry, ti rí. Bí tán ti ní kán jiyàn gbé. Kán gba owó ìtanràn lórí wọn. Ṣé mọ̀ pé wà ńlẹ̀. Dẹ́fẹ́ta nǹkan táwọn boko yẹ. Ẹ ṣọ́ra yín Mufuti. Ẹ ṣọ́ra yín jàre kí ẹ máa sọ kan tó yẹ kí ẹ máa sọ. Ẹ ṣọ́ra yín. Àbí kò síbẹ̀ pé ẹ gbé wọn. Ẹ gbé owó ìtanràn. Ẹ yí wọn lọ́rùn ẹ pa wọn tí kò sí ńbẹ̀. Ẹ bá ká máa tún ká máa tún ká sún mẹ́yìn o. Mo ti ń bínú. Ẹ má yẹ kí n bínú jàre. Ẹ wò, let me go. Please. Mo ti fẹ́ máa oni bínú má ṣe ṣe. Mo ti fẹ́ máa bínú. Tí má dẹ̀ bínú, mo lè máa lọ sọ àwọn tó yẹ kí n sọ. Mo lè máa lọ sọ àwọn nǹkan tí ò yẹ kí n sọ. So I don't want to say. Fúnra ara yín bá lè máa tanná bọ́ra yín nídìí. Tó bá yá, àwọn oníṣẹ̀ṣe, wọ́n lọ ra Quran. Wọ́n ra Quran Yorùbá language translation. Wọ́n ra Quran English translation. So I need that matter kan fún wọn mọ́. Wọ́n lọ memorize ẹ̀ sórí. And you know what? Gbogbo tó bá fẹ́ ṣàbùkù olórin kò ní kọ orin bí olórin ṣe kọ. Àṣírí ni mo sọ fún yín yẹn o. Gbogbo tó máa ṣe àbùkù olórin kò ní kọ orin yẹn bí olórin yẹn ṣe kọ. They will memorize Quran and they will jot down àwọn nǹkan tó máa ti ń kà lọ báyìí tó máa ti rí pé because tó bá ń ka Bible lọ wàá rí nǹkan tó yẹ pé o ò fẹ́ gbọ́. Tí wọ́n pé what? Eléyìí ṣẹlẹ̀ mi ò lè ṣẹ̀sìn yín. Tó bá ń ka Quran pé eléyìí ṣẹlẹ̀ mi ò ní ṣẹ̀sìn. Even tó bá ń ka Ifá lọ wàá inú ayé jìn inú ayé tẹ̀ ń wò yìí ó jìn gan. Wọ́n máa sọ pé ayé níbòjì. Àwọn àgbàlagbà tó ti máa sọ pé ayé ní ìbòjì. Alabi Sodiq bóyá kọ̀ǹpó ṣé wọn pọ̀ ti lọ nígbà kan àsìkò tó dé yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yorubawuyi tó mọ̀ nígbà tó kọ́kọ́ máa wá disturb page mi. Yorubawuyi yẹn kọ́ lélẹ̀. Yorubawuyi tó mọ̀ nísìn. Yorubawuyi ìgbà yẹn ni Yorubawuyi tó máa bú mi mo bú gẹ́gẹ́gẹ́gẹ́. Yorubawuyi ìgbà yẹn nìyẹn. This Yorubawuyi tó wà nísìn. Yorubawuyi tó pé tó bá ti sọ̀rọ̀ sí àṣà ẹni blocking. Ó ní Yorubawuyi tó ń wò. We are company. Just compose yourself. Lórí page mi. You are welcome back. Ó ti lọ nígbà kan. You are welcome back, but compose yourself and respect yourself on this page. If you comment anything negative, màá fún elésì. Let us shine blocking. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Please, let's live together in peace and harmony. Again,
gbogbo ẹ̀yin muslims tẹ́ wò mí lẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ṣe wò mí mo kí yín pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh asolatu ayrumina naomi ẹ máa kírun yín déédéé wákàtí 5 yín ẹ máa kí ẹ gbà pé iná máa mú wizard ṣe ayẹkùn aláwọkùn fáyàkùn pé ẹyọkan tí máa mú dá nínú alukurani mo like sura yẹn mo like ní ẹnu inú suratu yasin ló wà is it not second to the last verse of yasin ló wà mo believe nínú ẹ mo believe nínú ẹ tẹ́lẹ̀ mo like ẹ ni so bíbẹ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba nìkan ni so ẹ fi ọkàn yín ẹ jẹ́ kí ọkàn yín kó mọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe and if you are a Christian mo kí yín all the Christians on my platform I am greeting you and I'm saying oore ọ̀fẹ́ tí bàbá tọmọ tọ́lọ́run dàpọ̀ tẹ̀mí mímọ́ kó ṣaláàbò lórí yín kó dúró tì yín kó gba ojú yín lọ́wọ́ méje because Nigerians àwọn èèyàn ń sunkún every time ni kó gba ẹsẹ̀ yín lọ́wọ́ ìṣubú kó sọ yín dorí kẹ má jẹ́rù láéláé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo fajibọ́lẹ̀ ẹ̀dùn mo fi kí yín ọ̀rọ̀ tó ń gbénu lédì tó ń kún yùmùyùmù mo fi ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà àyàn àwẹ̀dẹ̀ bí ẹ̀wọ̀n ẹ̀mọ́ mo fọ́ ya orí obìnrin náà afẹ́fẹ́ mo fi kí yín Ṣàngó olúkòsà yàrá nákàtà yẹ̀rì yẹ̀rì mo fi kí yín Ògúnlákàyé ọ̀ṣìmọ̀lẹ̀ mo fi kí ọba tálọ́ba àtàṣọ bá takuntakun lóde ìrànjẹ mo fi kí yín mo á fi gbogbo irúmọlẹ̀ Yorùbá pátá Yemọja Yemọrọ̀ mo fi kí yín mo fi Elédùmarè ọba tó ju gbogbo wa lọ mo fi kí yín gbogbo àtọ́ yín o àsúre ìwòrìwò fún ẹ ṣé mo dúpẹ́ I love you bye bye ẹ ṣé gan.